ẹ jẹ́ á máa fura o, àwa bàbá àwa ìyá ẹ jẹ́ á máa fura. Tá bá ti lọ́mọ méjì, pàápàá jùlọ tó jọ́kùnrin kan obìnrin kan, tán nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ àfẹ́jù, ẹ jẹ́ á tètè mọ́gbọ́n tá dà sí wọn, tá fi yà wọ́n díẹ̀. Mi ní pé kò dára kí ọmọ ìyá méjì kan nífẹ̀ẹ́ ara wọn o, lọ́kùnrin lóbìnrin, èmi ò ní ò dára. Ṣùgbọ́n ìfẹ́ àfẹ́jù ńgbà míì máa ń dá nǹkan míì sílẹ̀. Ó ní nínú sinimá èyí tí a pe àkọlé rẹ̀ ní àfòpiná, torí Yorùbá sọ̀rọ̀ ó pé wọ́n ní àfòpiná tó lóun ó pa fìtínà ara ẹ̀ ló fẹ́ pa. Nínú sinimá yìí láti rí ọmọ ìyá méjì, ọ̀kan ọkùnrin ọ̀kan obìnrin tán nífẹ̀ẹ́ ara wọn. Ní àtàrí ibi tán nífẹ̀ẹ́ ara wọn dé, èyí obìnrin kò fààyè lẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ tó jọ́kùnrin láti níyàwó. Gbogbo obìnrin tó mú wálé pátá pé òun fẹ́ fi ṣe aya ni arábìnrin mọ́gbọ́n kan tàbí kejì tó fi ń lé wọn lọ. Èyí tó tún dúró pẹ́ díẹ̀ nínú ilé, ìyẹn látàrí pé ìyẹn jẹ́ ọ̀rẹ́ minú ẹ̀, látàrí pé ìyẹn jẹ́ ọ̀rẹ́ ẹ̀ la lè sọ pé ìyẹn fi dúró sílé. Èyí tó wá sọ pé òun dúró sílé yìí, oyún bíbàjẹ́ ni o, ó ń ba oyún wọn jẹ́ ni. Torí a later find out wípé àǹtí gangan inú ẹgbẹ́ ọ̀gbáǹjẹ náà wà. Bó ṣe ń bá àwọn ìyàwó ẹ̀ fà ló ń boyún inú wọn jẹ́. Kò jẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó rójú ráyè látàrí wípé ó nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ṣùgbọ́n a tún rí gbangba wípé àwọn ẹgbẹ́ kan ti dìde o. Bẹ́ẹ̀ ni, lára àwọn obìnrin tó ń fẹ́, ìkan fẹ́ wá láti inú ẹgbẹ́ Emèrè tí a mọ̀ sí Emèrè funfun láti wá fẹ́ arákùnrin. Nínú apá kejì láti máa mọ ìtú tó máa ṣẹlẹ̀, bóyá wọ́n máa jẹ́ ó rí fẹ́ o, bóyá kò ní rí fẹ́, bí ó máa gbà kámú, bóyá kò ní gbà kámú, torí pé ìfẹ́ ilé pọ̀. Ohun tó bá tí ẹ̀gbọ́n ẹ̀ bá ti ṣe fún ìyàwó ẹ̀ náà la fẹ́ kí ẹ̀gbọ́n ṣe fún òun náà. Nínú apá kejì sinimá yìí, kẹ́yìn wá kẹ́ ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tó máa mọ̀ tí sinimá yìí bá ti jáde, ẹ bá wa tẹ subscription button àti notification bell. So tó bá ti jáde, ẹ máa jẹ́ ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ rí sinimá yìí, tó dẹ̀ máa kọ́kọ́ wò ó. Ẹ má gbàgbé, sinimá yìí la pè àkọlé rẹ̀ ní àfòpiná. Tẹ́yìn ò bá tí wò ẹ lọ sí ìkànnì YouTube ẹ tẹ̀ síbẹ̀, àfòpiná ó máa gbé jáde. Ẹ digest ẹ jẹ́ ká jọ wò ó. Ẹ ṣé púpọ̀.